wọ́n máa ń fìyàn joyè àwòdì kọ́mọ lè gbádìí ẹ tó bá jẹ́ pé ẹ̀yin náà ti wà róòlù yẹn tẹ́ ẹ ti ń play róòlù yẹn lọ ẹnìkan ò ní máa bá jìjà gbà. It's getting out of hand. Dídákẹ́ yìí ti pọ̀ jù látìgbà tí gbogbo wàhálà yìí ti wá ṣẹlẹ̀ àwa ti gbọ́ pé ẹ ti ẹ̀pẹ̀jọ pàdé lọ́balọ́ba kan at least ó yẹ kí ìpàdé lọ́balọ́ba láàrin àwọn ọmọ kóòtù òjìire ó yẹ kó ti tó mẹ́rin sí márùn lẹ́nu ìgbà tí wàhálà bàbá Aláàfin ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn ẹ wò wọ́n ti jáde sí ìyẹ́ kábíyèsí Ọ̀wọ́adé pẹ̀lú nǹkan tí kábíyèsí Ọ̀wọ́adé ń wù láàrin àwọn lọ́balọ́ba. Ẹ wo bàbá wa tó sọ̀rọ̀ yìí àwọn náà ni bàbá wa wọ́n máa ń ṣeré orí ìtàgé mi ìmórúkọ wọn pọ̀ ẹ máa gbọ́ pérépé ọ̀rọ̀ àwọn àṣírí tó wà láàrin kábíyèsí Ọ̀wọ́adé àtàwọn ọba tó kù ẹ máa gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò yìí. Ẹ dẹ̀ má gbàgbé wọ́n máa ń sọ pé bóyá Ààrẹ Almoroofu àwọn ló ń kọ̀ǹtró kábíyèsí Aláàfin Ọ̀wọ́adé ẹ wo gbogbo ẹ̀ pátá lẹ máa gbọ́ nínú fídíò yìí. Ewúrẹ́ ò póhùn ọ̀sọ́ mọ́ àgùntàn tágùntàn bá dẹ̀ níyà àwọn òbí dúdú kí ni kéwúrẹ́ ṣe. Ẹ̀yin èèyàn bàbá wa Aláàfin tó bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ogun làárí kò sẹ́ni tó mọ̀ parí ẹ̀. Wọ́n ti rí bí ìbẹ̀rẹ̀ ogun ṣe mọ́ wọ́n rí ibi tí ogun yẹn gbóná dé ń sìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọn ò wẹ̀yìn wò bóyá nítorí kí kádàrá lè ṣẹ kò jẹ́ kí wọ́n wẹ̀yìn wò bóyá kí kádàrá lè ṣẹ kò jẹ́ kí wọ́n wẹ̀yìn wò. Gbogbo yín ẹ mọ̀ wípé bàbá mi Olúbàdàn bàbá wa Abdulrasheed Ládọjà wọ́n ṣe Ramadan lecture lénìí. Ẹni tí ó rìn tí ò lè rìn oníkan wọ̀hún débẹ̀. Ẹni tí ò lè rìn oníkan wọ̀hún débẹ̀. Ṣùgbọ́n èyí tó yà mí lẹ́nu ni pé àwọn nǹkan kan wà tó dá mi lójú nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o tí kìí ṣe pé mò ń lọ wádìí tó dá mi lójú gan gidi ni o. Níbi 4 days ago 4 or 5 days ago ṣá àwọn èèyàn kan wá láti Ọ̀yọ́ wọ́n wá sí ààfin bàbá mi Olúbàdàn ṣẹ̀pẹ́ kìí ṣe gbogbo nǹkan náà là á gbọ́dọ̀ fi mú fínlẹ̀ lé lórí torí pé èèyàn ò ní jókòó sí ìta kó máa sọ̀kò sínú ilé so ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwa ò kì í tẹ̀ ń kíà láti tọpinpin ẹ̀ ṣùgbọ́n ń tà mọ̀ ní wípé àwọn èèyàn yẹn bá bàbá wa sọ̀rọ̀ wọ́n dẹ̀ decide láti pe bàbá Aláàfin láti wájú bàbá wa dẹ̀ ní rárá ẹ má pè mo ní nọ́mbà Aláàfin bàbá dẹ̀ pé bàbá wa Aláàfin wọ́n pè hàn bí ẹ̀ẹ̀mejì wọn ò gbé aago yẹn so later náà níbi tán ti ń padà sọ̀rọ̀ lọ later ni bàbá wa Aláàfin pé bàbá wa Olúbàdàn padà wọ́n dẹ̀ apologize pé kán má bínú wípé àwọn wà ní Ramadan lecture kan ní ó jẹ́ káwọn ọmọ gbà tí wọ́n ń pè àwọn wọ́n dẹ̀ kíra wọn wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ bíi pé ọjọ́ bíi pé nígbà tí èèyàn rán àwọn èèyàn kan wá tán fẹ́ ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì bẹ́ẹ̀ ni àwọn tán wá láti Ọ̀yọ́ yẹn ṣe rí so ìgbà tí bàbá ò dẹ̀ bínú tiẹ̀ tí ò kàn àwọn ọ̀ka gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kún so àwọn dẹ̀ sọ pé ẹ jẹ́ ń pè fúnra mi ni wọ́n fi pè wọ́n tí wọn ò fi gbé tó fi di páwọn náà wá pè padà nígbà tó di ọjọ́ sátidé nígbà tó wọ́n pè wọ́n níjọ́ Friday wọ́n pè wọ́n pé tó àwọn PA bàbá wa wọ́n pè wọ́n pé tó bàbá rán wa wá sí palace adẹ̀fẹ́ rí bàbá gangan ni bàbá gangan fẹ́ràn wá sí so a fẹ́ wá ní ọ̀la Saturday bàbá wa Aláàfin ọ̀dẹ̀ sọ fún wọn pé ẹ má wà ní Saturday
ẹ jẹ́ ó di Sunday torí ní Saturday àwọn tó máa wà níbì kan kí wọ́n jẹ́ ó di Sunday kí wọ́n tó wà. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ojú rere mọ́ wa sáyé níjọ́ Sunday yẹn. àwọn èèyàn tí bàbá rán lọ àbúrò mi gangan wà nínú wọn nínú àwọn tí bàbá rán lọ. wọ́n dẹ̀ lọ fi iṣẹ́ bàbá jẹ́. wọ́n mú Ramadan lecture invitation tí wọ́n fi pe bàbá wa Aláàfin wọ́n mú dání. ẹ máa wo àkíyèsí kékeré kan wọ́n fẹ́ pò wá sí èyí inú tèmi lélẹ́yìí ti wá o. mo gbà pé kò sí tó ní kí bàbá ọmọ pe àwọn ọba yòókù tí wọ́n ṣẹ̀ jẹ ní Ọ̀yọ́ yẹn ní Ọ̀yọ́ àtàgbègbè yẹn. ṣùgbọ́n bàbá máa ronú wípé àgbà ajá kì í bàwọ̀ jẹ́ títí táwọn ò fi lè láǹfààní àti jókòó bá wọn yanjú ọ̀rọ̀ kí wọ́n má bára wọn yóò di. ohun tó wáyé ti wáyé ná. so káwọn ọmọ ti pe àwọn ará abí yẹn papọ̀. wọ́n wá dá ẹ̀yin nìkan pè wọn ò pe àwọn yòókù nítorí kó mọ́ dàbí ọ̀tẹ̀. ẹ dey promise heaven and earth pé ẹ wà lónìí Monday. so wọ́n dẹ̀ retí yín títí tí wọ́n gbé àga yín kalẹ̀. wọ́n retí yín títí wọn ò rí yín. nígbà tó wá di ọwọ́ ọgbà tí program ń parí lọ ni wọ́n wá yan ọmọ kan wá pé kan wá represent Aláàfin. ẹ dẹ̀ mọ̀ pé Ìbàdàn ọ̀gọ̀. so àwọn náà wá wò pé ok ẹ lọ jókòó. so Aláàfin ni wọ́n pè. bí Aláàfin ò bá ní wá mọ́ kò sí nǹkan tó ní kí wọ́n mọ̀ lè pe bàbá Olúbàdàn pẹ̀lú gbogbo ohun tó ti wà nílẹ̀ yìí tẹ́lẹ̀. ẹ̀yin èèyàn ṣe rí ọ̀rọ̀ yìí mi ìfẹ́ kẹ́ ẹ rí bí àwọn Soko tí ń díjà lẹ̀ àwa làwa ń yanjú ìjà o. àwa làwa because gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ náà láàrin àwọn méjèèjì ẹ̀yin náà ń láti máa rí ẹ ń láti máa gbọ́ ká lè mọ ta ni ó ń da gbogbo ẹ̀rú ọ̀dọ̀ ta ni àdé ti ń wá ọ̀dọ̀ ta lẹ̀bi ti ń wá. bàbá wa sọ̀rọ̀ ń jọ sí pé ọ̀rọ̀ ààbọ̀ rẹ̀ ní lọ́wọ́ yẹn àwọn ò tiẹ̀ wò àwọn ò tiẹ̀ mọ̀. bọ́ba kátiẹ̀ ni wọ́n mọ̀ níjọ́ náà kan wá sọ pé àwọn ọmọ. ó túmọ̀ sí pé bàbá ò fẹ́ wọn fẹ́ kí iṣu atayanyan kankan wà nílẹ̀ láàrin àwọn àti bàbá wa Aláàfin ni. otherwise nígbà tí pé bóyá wọ́n fẹ́ tọrọ owó lọ́wọ́ Aláàfin tàbí wọ́n ní nǹkan tí wọ́n gbà lọ́wọ́ Aláàfin ni wọ́n fi láti sọ bẹ́ẹ̀ pé káwọn èèyàn ó lè gbé kúrò ní máìlì pé àwọn rí oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ń tẹ̀ sọ yẹn kì í ṣe ọ̀rọ̀ tàwọn o n tó wà nínú tiyín lẹ̀ ń sọ o àwọn ò rí bàbá Aláàfin nígbà tí wọ́n náwó. bó tilẹ̀ jẹ́ wípé gbogbo àwọn ọmọ ogun wọn náà jáde kò sí tí wọ́n sọ tán kì í ṣe pé àwa náà gbé ẹnu wa fún alágbàfọ̀ ṣùgbọ́n bí ọmọdé bá ń ṣe bí ọmọdé àwa àgbà náà wọ́n máa ṣe bí àgbà. nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ̀rọ̀ wọn yìí nínú àwọn méjì tá à ń sọ̀rọ̀ wọn yìí pẹ̀lú èmi ẹyọ ẹnìkan ló jù mí lọ ẹni tó dẹ̀ jù mí lọ lolúbàdàn. so ṣérù mi ni màá wá dárúgúdù sílẹ̀ kábíyèsí fi orí ìtẹ́ yẹn jù mí lọ bọ̀ lọ́jọ́ orí mo jù wọ́n lọ. ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti wà nípò tí wọ́n gbà wà yẹn àní bàbá tó bí mi gan bí bàbá tó bí mi bá wà láyé tí wọ́n bá wọ pálásì Aláàfin lọ wọn ó dọ̀bálẹ̀. bàbá tó bí mi bàbá mi ti kú bíi 30 ó ti ń súnmọ́ bíi 30 years ago. bàbá mi dẹ̀ dàgbà débi téèyàn dàgbà dé kí wọ́n tó kú. so mo tún wá ń sọ pé tí bàbá mi bá wà bí bàbá tó bí bàbá mi gan bá wà láyé dìsìn tán bá lọ sínú pálásì yẹn
wọ́n láti dọ̀bálẹ̀ kí Aláàfin ni. Bí bàbá Rúùmí bá wá dọ̀bálẹ̀ kí bàbá Aláàfin pẹ̀lú èjì wọn yẹn, kí ni àwọn ṣe nígbàgbọ́ wípé àwọn náà ò gbọdọ̀ fọlá fún ẹlòmíì mọ́ ní gbogbo ilẹ̀ Kóòtù Òjìrè? Kádàrá ibi Ọlọ́run ní jẹ́ kó ṣẹ lórí yín. Kádàrá ibi Ọlọ́run ní jẹ́ kó ṣẹ lórí yín. Ṣé mọ̀ pé àwọn èèyàn kan ti predict so many things kẹ́ tó dórí oyè náà. Ààrẹ ń tó sọ categorically pé ẹ̀ lé lóṣù mẹ́fà. Ààrẹ ń tó sọ pé ẹ̀ lé lọ́dún kan. Kálukú náà wọ́n ń èmi máa fọkásì lèmi máa ń pe kinní yẹn ẹ̀ títí ẹ̀ bá jẹ ni. Ṣùgbọ́n ẹ̀yin náà wá rìn ní ọ̀nà kó jẹ kọ́rọ̀ tí wọ́n ń sọ yẹn ó jẹ. Ẹ̀rìn nínú kọ́rọ̀ yẹn ó jẹ. Bàbá, kò sí ẹni tágbára local government, kò sí ọba tágbára local government chairman ọ̀ká ká tó wá sọ̀rọ̀ gómìnà. Gbogbo ń tẹ́ ń bá gómìnà wa fà lábẹ́nú yẹn, agbára yín ò gbé. Agbára yín ò gbé. Ẹ wo àwọn bàbá tó láàkàn láàka ní Ọ̀yọ́ níjọ́sí, wọ́n yọ wọ́n bí ẹni yọ jìgá ni, kò sí nǹkan tó ṣẹlẹ̀. Ẹ worú ọba Kánò tí wọ́n ṣẹ̀ dá padà yẹn, ẹni tó ti ṣe gómìnà Central Bank, wọ́n yọ bí ẹni yọ jìgá ni, kò sí nǹkan tí wọ́n rí sí. Ẹ mọ iye ọba tí wọ́n ti yọ bẹ́yẹn. Ṣé bẹ́yẹn tí ẹ máa ń kọ́gbọ́n nínú past ni? Ó yẹ kẹ́ ẹ kọ́gbọ́n nínú past. Bàbá, ṣé gbogbo ayé lẹ wá fẹ́ bájà tán pátápátá ẹ̀ tí ẹ fẹ́ lọ́rẹ̀ẹ́ kankan ní ilẹ̀ Káàárọ̀ Òjíire mọ́ ni? Bá a ṣe ń sọ̀rọ̀ yìí sìn, àwọn òpònú kan inú ó ti máa bí wọn, mò ń ti ń bú wọn lójú wọn nìyẹn o. Àwọn ọ̀dẹ̀, àwọn òpònú kan tí wọ́n lórí tí wọ́n máa ń rò. Àwọn ọmọ tí Fúlàní fún ya wọn lóyún, wọn ò ní lè ronú rightly, wọn ò ní ronú bí ọmọ Yorùbá ṣe lè ronú. Lójú wọn sìn, mo tó ń bú Aláàfin nìyẹn pé kò dáa bí wọ́n ṣe promise páwọn ń bọ̀ ń bẹ̀ yẹn pẹ̀lú bí bàbá yẹn ṣe fẹ́ kó wọn mọ́ra tó. Kò yẹ kó jẹ́ pé irú nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n rán odidi àwọn èèyàn, wọ́n gbé oníṣẹ́ dìde láti wá fún yín ní lẹ́tà yẹn ni. Ẹ dẹ̀ fi tayọ̀tayọ̀ gbà. Kódà àwọn tó ń wá ẹ̀ tún fún 20,000. Àwọn tó ń wá ẹ̀ fún 20,000. So now, ẹ dẹ̀ promise heaven and earth lẹ́nu ọjọ́ Sunday sí Monday. Mo pe àwọn kan látọ̀yọ́, ẹni ẹ sọ fún mi pé wọ́n ní Ifá sọ pé kábíyèsí ò gbọ́dọ̀ lọ. So bí Ifá bá wá ní kábíyèsí ò gbọ́dọ̀ lọ, kí ló tí kábíyèsí ò lè pe bàbá Olúbàdàn pé bàbá, ẹ wo, to be frank and sincere, ní ilẹ̀ Yorùbá sàrà máa ń ṣèèyàn láti má débi kan tàbó mi. Bóyá nítorí pé bàbá wa ti pẹ́ ní Canada ni àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe ń gbà míì ni wọn ò kí ń fi lè ṣe. Kò sí ní tó burú tẹ́ ẹ bá ti wà mú fóònù. Kábíyèsí o, ibẹ̀ yẹn tí mo ní mo fẹ́ wá, sàrà àyà sí mi kí n má travel. Ẹ dẹ̀ mọ̀ pé kò sí kékeré ìrìn àjò. Ìbàdàn sí bí Ọ̀yọ́ náà kì í ṣèrìn kékeré, ọlọ́mọdé aláboró. So ẹ dákun torí Ọlọ́run, màá fi aṣojú ránṣẹ́, wọ́n dẹ̀ gbọ́ padà ní. Bàbá Olúbàdàn yìí ṣe àwọn èyí ṣe èèyàn rádaràda. Wọ́n ti gbà bẹ́ẹ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, because tó bá jẹ́ pé àwọn ní kínníkínní nínú ni wọn ò ní gbarú yẹn wọlé. Ṣe yẹn wọ́n wá ń parí prógráàmù lọ, àwọn oníṣẹ́ tiyín náà wá dé. Bàbá, ẹ jẹ́ aṣọ ṣe o.
ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ kóòtù òjíire, ewúrẹ́ ò lóun ọ̀sọ́ máa àgùntàn báyìí o, àgùntàn ló ní ìyá tòun òbí dúdú. àwọn òpònú tó lè gbé òwe yẹ lọ síbòmíì o, ṣe gbogbo wa la mọ̀ pé ewúrẹ́ ó kéré sí àgùntàn. àgùntàn máa ń tóbi ju ewúrẹ́ lọ, ẹ má ròó pé bàbá yá mò ń pe bàbá wa léwúrẹ́ fún àwọn o. Yorùbá ló máa ń pa lówe bẹ́ẹ̀ pé ewúrẹ́ ò lóhun ọ̀sọ́ máa àgùntàn, àgùntàn ló ní ìyá tòun òbí dúdú. so ìsọ̀rọ̀ àgbà ni wọ́n ń fìyẹn sọ. ẹ dákun torí Ọlọ́run bàbá wa láàfin, èèyàn mélòó lẹ fẹ́ bájà, ọba mélòó lẹ fẹ́ bájà nílẹ̀ kóòtù òjìrè, ọba mélòó lẹ fẹ́ bájà nílẹ̀ kóòtù òjìrè. ó yà mí lẹ́nu, ẹ̀rù Ọlọ́run bà mí o, ẹ̀rù Ọlọ́run bà mí o. tó bá jẹ́ páàrin ẹ̀yin ọba yòókù náà tán wá tò, ṣe bá sọ pé tí ọwọ́ tí kinní kan bá ń dunni, tí ọwọ́ ọ̀tún bá ń dunni, àwọn kan láwọn agédànù, tọwọ́ ọ̀tún ní ọ̀bà níjà wọn rí àlùjọ náà wọ̀, àwọn ó gédànù. gbogbo ẹ̀yin yòókù náà, ìfẹ́ yẹn ò tó láàrin àwọn ọba alẹ̀ Yorùbá. tó bá jẹ́ pé ìfẹ́ yẹn tó, tí gbogbo àwọn yòókù tí màá wọn náà ṣọ̀kan, ẹ̀rù ó bà ẹni tó bá fẹ́, ẹni tó bá ń wò bí ẹni pé òun nìkan ló kù láàrin, òun nìkan ló kù báyìí tí wọ́n ń dẹyẹ sí, ẹ̀rù ó bà. ṣùgbọ́n nítorí páàrin gbogbo ẹ̀yin yòókù náà tí Ògún, ẹ wò ó, for the first time ẹ máa gbọ́rọ̀ ìlẹ́nu mi lẹ́nu, bàbá wa Ọ̀nìrìṣà àti pọ́n yín lé gan-an, kò sí tá a mọ̀ ń pa yín tá a sọ. oríṣiríṣi àwọn èèyàn náà wọ́n láti gbowó lọ́wọ́ yín, èmi pẹ̀lú yín ọ̀dẹ̀ kájọ jókòó káríra rí, àfi ìjọ́ tí ẹnìkan wá joyè ní láṣìíà tá a tẹ̀lé ẹni yẹn wá ni mò ń wò yín lọ́ọ̀kan báyìí, àdẹ̀wà àdìdì àwa kìín, majority dẹ̀ làwọn tá a dẹ̀ wá papọ̀ tá a wá kìín lẹ́ẹ̀kan náà. mi ní relationship kan tó kọ́dí àjùbẹ́ yẹn lọ pẹ̀lú yín rí. so àwọn èèyàn dẹ̀ ti táàgì gbogbo wa ibi ẹni tó gbowó lọ́wọ́ yín. ẹnìkan là á ká ẹ̀sùn hàn fún, lóòótọ́ ẹ̀ ń dálé iṣẹ́ lẹ̀, ẹ̀ ń ṣe gbogbo tó dáa fáwọn ọmọ Yorùbá láti lè rọ́wọ́ mú lọ sẹ́nu. bàbá, it's not enough, it's not enough rárá. gbogbo effort tẹ fi ń ṣe nǹkan yẹn náà, tẹ bá mú 25% of that effort tẹ fi ń mú inú ọmọ kóòtù òjíire dùn yẹn, tẹ fi mú wọn ní ìfọ̀kànbalẹ̀ iṣẹ́ yẹn, 25% rẹ̀ náà kẹ́ ẹ máa lò lórí bí ìṣọ̀kan ó ṣe dé láàrin ọba alẹ̀ Yorùbá. ṣé wọ́n máa ń fìyàn joyè àwòdì kọ́ mọ̀ lè gbádìí ẹ? tó bá jẹ́ pé ẹ̀yin náà ti wà róòlù yẹn, tẹ́ ẹ ti ń play róòlù yẹn lọ, ẹnìkan ò ní máa bá jìjà gbà. It's getting out of hand. dídákẹ́ yìí ti pọ̀jù látìgbà tí gbogbo wàhálà yìí ti wá ṣẹlẹ̀. àwa ti gbọ́ pé ẹ ti ẹ̀pẹ̀jì pàdé lọ́balọ́ba kan, at least ó yẹ kí ìpàdé lọ́balọ́ba láàrin àwọn ọmọ kóòtù òjíire ó yẹ kó ti tó mẹ́rin sí márùn lẹ́nu ìgbà tí wàhálà bàbá Aláàfin ṣẹlẹ̀ yìí. gbogbo ẹ̀yẹ rẹ̀ tàbí dọ̀tí tí wọ́n bá ń ta sórí adé, àwa ò ní bá wọn ta, ṣùgbọ́n ìbànújẹ́ ló máa jẹ́ fún wa kí wọ́n máa wá rí ẹ̀yìn ọba. lọ́rọ̀ mi ọ̀sán kan òru kan bó ṣe lọ pé mo rìn from nowhere léèyàn tó ń bú wa tó ń ṣe everything tó ń gbé sí lọ́wọ́, wọ́n yí birikoto bóyá bẹ̀rẹ̀ sí ní rọ́wọ́ síbẹ̀, wọ́n dáwó, èmi ò bá wọn pèrò ẹ lọ dáwó, kí ló kàn mí, mi ò mọ kankan pa ẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwó, àwọn mídíà ẹ lọ dáwó sọ́dọ̀ Maureen, tí Maureen bá ti bọ́ síta báyìí tó bẹ̀rẹ̀ ṣó gbogbo Yorùbá nation wọ́n ti ṣí lọ́bẹ̀, wọ́n ti gbàgbé àwa tá ti bẹ̀rẹ̀, tá ti ń jọpá mọ́lẹ̀, tá ti forí lagi, tá ti ṣe everything. ẹjọ́ ẹ bá mi mute. tí Maureen condemn iṣẹ́ wa, ṣùgbọ́n nítorí pé wọ́n fẹ́ ṣe ọ̀tẹ̀ àtàbòsí because of the hatred they have mostly for me Dara, wọ́n ti ṣí lọ́bẹ̀. Maureen ni ó ló bá bẹ̀rẹ̀ owó ló bá bẹ̀rẹ̀ sí ní
ló fi ń jó somebody like me lójú pé ṣó tán iye ọdún tẹ́yìn tí ń kọrí mọ́lẹ̀ ẹ̀ẹ̀kan péré wọ́n wá Maureen máa ń fi proud ni kò ní da fọlọ́tà ayé ọ̀lọ́tẹ̀ ò ní da Maureen máa ń fi bú mi ní lórí show tá máa fi throw tantrum wọ́n wá bẹ àwọn ní o àwọn ò sọ wípé àwọn ní interest o jẹ́jẹ́ àwọn làwọn jókòó wọ́n wá bẹ àwọn ni wọ́n gbé Ìgbòho wá bẹ àwọn ni wọ́n gbé Lágbájá wá bẹ àwọn ni o you understand tó bá jẹ́ ìwọ lèmi kí ló wá ṣé gbogbo àwọn èèyàn ò tí ì tó kéèyàn cute Yorùbá nation but yet somebody like me a sì tún dúró àṣẹ lọ àwa lèmi mo wà lára àwọn tó ṣiṣẹ́ bí akúrata pèrò sọ́kọ̀ ṣùgbọ́n nígbà tó tó àsìkò ẹ switch ẹ kó lọ síbẹ̀ mi ò ní kẹ́ wá dáwọ́ fún mi torí wọ́n máa ń pè mí pé wọ́n fẹ́ kí n bá wọn ṣe go for me èmi lèmi máa ń sọ fún everybody wípé when it comes to money aspect ẹjọ́ ẹ yọ̀ǹda mi níbi ọ̀rọ̀ sísọ èmi lè contribute ṣùgbọ́n ẹ má jẹ́ kí n bá yín ṣe bí ọ̀rọ̀ olówódé kì í ṣe wípé bí yá mo máa kówó yín jẹ ṣùgbọ́n kò sí bó ṣe lè ṣe owó ló ń bojú ọ̀rẹ́ jẹ́ tó bá ti di bí ọ̀rọ̀ olówódé mo máa ń wà extraordinary careful pẹ̀lú àwọn èèyàn because tí owó bá fi lè bá ẹ lórúkọ jẹ́ o ò lè rí gain ẹ̀ mọ́ láyé kò sẹ́nibody tó máa believe tó máa trust ẹ̀ mọ́ I have learnt this mo ti ṣiṣẹ́ yẹn lọ ìgbà tó máa lọ tó máa bọ̀ ńkọ́ rabaraba ẹ̀kan ńkọ́ àlọ́tẹ̀ ò dáa gbogbo àwọn tó ń dìde tó ń lọ ń bẹ Maureen kó wá bá wọn gbowó torí àwọn orúkọ tí wọ́n ti cast lọ́dún náà lọ́hùn ìjábá mú wọn lódi wípé wọ́n lọ fún rán Maureen bọ́ síta ló ní wọ́n wá mú different account náà ó dẹ̀ ń yọ wá bá òun pé kó ń divert owó GoFundMe síbí kó ń kówó síbí ìjà ṣáde gbogbo ẹ̀ bá dàrú ọ̀rọ̀ tá a ní kí bàbá má gbọ́ mi ege nira lọ́rùn mi. akéde ẹ ti gbàgbé ni tírèènì padà gbárin wọn ni. òun náà ni mo sọ tírèènì padà gbárin wọn ọ̀rọ̀ tá a ní kí bàbá má gbọ́ tó ń pa nínú ilé tó ní ká má jẹ́ kí Dára gbọ́ o ẹ má pè sí o ẹ má mọ̀ sí o bàbá ló padà wá parí ẹ̀. àyè má fi rẹjọ Yorùbá nation ṣe múvì ọlọ kò gbúdọ̀ lọ bẹ́ẹ̀ níjà ibà mú wọn ẹ mọ̀ pé owó Maureen gan rí owó ẹ̀mí ẹ̀gbọ́n ẹ̀mí Maureen gbọ́n pé owó rèé òun náà bá kówó ó fẹ́ kó tiẹ̀ mẹ́ àwọn tó gbéṣẹ́ lọ fún àwọn yẹn ní kó kówó wá òun náà rí pé owó ló pọ̀ tó báyìí mí ilé kówó gbogbo owó iye ilé o ìyẹn náà fà lọ bá di fàáfà bá ń kówó mi ìkówó bá ń kówó mi ìkówó ó pẹ́ títí wọn náà fẹ́ lọ fowó ra bọ́ọ̀sì ní Holland Maureen nírọ́ tẹ́ ẹ bá ti fẹ́ lọ Holland àjọ máa lọ Holland ni irú bọ́ọ̀sì òkè ó pẹ́ títí wọ́n ní irú bọ́ọ̀sì wo lẹ fẹ́ rà ẹ sọ irú mọ́tò tẹ fẹ́ rà kí lọ bá yín rà gbogbo ẹ ṣáàdì yam pẹpẹ skata iṣu atayanyan àbálọ àbábọ̀ àbálọ ọ̀tẹ̀ àbálọ rìkíṣí àbábọ̀ àbòsí wọ́n ní kó dá owó padà fólówó ṣé ẹ padà rówó yín gbà mo máa jèrè ọ̀rọ̀ lára yín sẹ mi láìkẹ ẹ láwọ yín kẹfọ mi lò tá bá ń sọkọ fún yín ẹ máa gbọ́ ẹ máa listen ẹ má máa ṣe bí ewúrẹ́ náà ní kò ń gbọ́ràn tó bá nà tó nà lálùbàjẹ́ ńsì tó bá sá lọ á tó sápá ibi tó ti nà yẹn ó tún ìmọ̀ padà síbẹ̀ ẹ̀yin ò ń ṣe ewúrẹ́ èèyàn ni yín náà ẹ ti behave like that for once. báńkówó wọn bá rówó kó lọ Maureen òkòwò lẹ̀ fáwọn tó ní kókówó wá gbogbo ẹ̀ ṣàdójúrú bí ẹsẹ̀ télọ̀ at the end of it wọ́n bá ní kí Maureen bẹ̀rẹ̀ sí ní dá owó padà sí gbogbo ọwọ́ àwọn tó dáwó èèyàn mélòó ló dáwó èèyàn mélòó ni Maureen fẹ́ rí àkáǹtì báyé owó ṣe bàjẹ́ nìyẹn o ni Maureen bá kó èyí tó máa kó lóhun bá kó tiẹ̀ you see life Maureen wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó ń ṣe case torí ọ̀pọ̀lọpọ̀ majority àwọn pastor tí ó treat case wọn tí àwọn èèyàn wá ń ba lọ́dún náà lọ́hùn tí Maureen bá ń ṣe show máa ń dún ni organic ni o 5,000 lọ́wọ́ ni o organic ni àwa ò ra views bí o you know that kind thing go dey do like she go dey do like say na me be the mark gangan ìgbà ló nígbà ló lé ayé gbogbo ìgbà tí mo sọ yìí àjọ ń dún ni o a dẹ̀ máa dún forever nǹkan tó ṣẹlẹ̀ lèmi kàn sọ kì í ṣe pé bí a mo fi yọ kó lè mọ̀ pé ìrìn àjò yìí àti pẹ́ ń bẹ̀ gbogbo ẹ lọ bẹ́ẹ̀ lénìí àbálọ àbábọ̀
gbogbo wọn náà lọ́dún náà lọ́hùn wọ́n ti dọ̀tá ara wọn báyìí wọn ò gbúdọ̀ ríra wọn èpè náà ń kó fúnra wọn dèní eléni tán bá pàdé ara wọn wọ́n á lura wọn pa ṣé yìí sí ibi tí ọ̀tẹ̀ ti tẹ̀ wọ́n rí tó tẹ̀ wọ́n tẹ́ ó tún tẹ̀ wọ́n rí ọ̀tẹ̀ máa ń tẹ̀ ní ó máa ń tẹ̀ ní rí ni Nàìjíríà ló wà báyìí Pastor Adékọ̀yà MFM prophet ṣé Apostle Sulaiman gbogbo wọn bẹ́ẹ̀ gbogbo wọn náà lọ competition wọn kọ́lọ́n kó dìde ìrànlọ́wọ́ fún now gbogbo àwọn tó ń gbé kéèsì lọ bá Maureen ìgbà náà tí wọ́n á wá torí ó máa ń gbé wọn tó máa gbé wọn fún interview tí gbogbo èyí tó máa gbójú jáde tó máa sọ story àwọn experiences ẹ̀ tó ní àwọn bad experience pẹ̀lú àwọn pastor yẹn ìmí ò ní gbójú jáde ó pẹ́ títí wọ́n ṣèwé ó ṣe CD kò sí nǹkan tí wọ́n ṣe tán gbogbo àwọn yẹn tán gbéṣẹ́ fún Maureen lọ́dún náà where are they today where àwọn dà torí Maureen nìkan ló wá ń jìyà ẹ̀ nísìn ibo ni gbogbo wọn yẹn wà kí ni mò ń try láti sọ fún ẹ gbọmọ tinú ẹ ṣé kí ni gbọmọ tinú ẹ o ọmọ Yorùbá ẹ má jẹ́ ká lajú kalẹ̀ ká fọ̀tẹ̀ sí ẹ má jẹ́ kán pa Tinubu o mi ò ní kó lọ dìbò fún mi ìdẹni tó bá fẹ́ dìbò fún kó má dìbò fún wọn mi ò ń ṣọ̀tá Tinubu àti ní kán má lọ wọ́n dẹ̀ ti lọ wọ́n ti declare wọ́n ti gbé wọn síbẹ̀ ọ̀rọ̀ ti yanjú lẹ́yìn ọ̀rọ̀ yẹn kò sí nǹkan míì tán ṣe fún mi èmi ò ń ṣọ̀tá wọn kò dẹ̀ sọ́jọ́ tí mò ń bọ̀ wá ṣọ̀tá wọn or any other person nílẹ̀ Yorùbá ṣùgbọ́n o mo fẹ́ kí gbogbo yín mọ̀ o wípé bí ọ̀rẹ́ ẹni bá pé méjì àáfìkan bí ọ̀tá ẹni bá di méjì àáfìkan ṣọ̀rẹ́ gbogbo yín tẹ́ ń bú ọmọ Adéyẹmọ máa tó padà sọ̀rọ̀ ẹ̀ bí ọ̀tá ẹni bá di méjì a máa ń fàkan mọ́ra tá a máa fi ṣọ̀rẹ́ ni o àti wípé bí àlè bàbá ẹni bá ju ni lọ bàbá là á pè é nínú gbogbo nǹkan tó fi ń jùyàn lọ láyé látòkè wá sísàlẹ̀ èwo ni bàbá Tinubu ò fi ju ọmọ Adéyẹmọ lọ yóò fi ju Ìgbòho lọ ṣé lọ́jọ́ orí ni bàbá ni ní gbogbo everything ni mo sọ ẹ má tún gbé Ìgbòho kọlù Tinubu ẹ̀yin ọmọ Yorùbá bá ní wọ́n ràn bá rí dá ẹ má tún gbé Ìgbòho kọlù Tinubu lótìtọ́ gbogbo wa la mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo story wípé yes Èkó ni wọ́n ti arrange ẹ̀ àwọn ọmọ bàbá Tinubu lọ arrange bó ṣe lọ bọ́ọ̀sì ilé Ìgbòho ó ti ṣẹlẹ̀ gbogbo wa la mọ̀ kójọ máa ró níkùn wa tí ọ̀tá ẹni bá di méjì àfikàn ṣọ̀rẹ́ tí àlè bàbá ẹni bá ju ni lọ tó bá ju bàbá ẹni lọ àlè yẹ ẹni bá ju bàbá ẹni lọ àbí ṣe sọ bàbá la máa pè ó lè jẹ́ látọwọ́ Tinubu ṣùgbọ́n ó dẹ̀ ti rí bó ṣe rí kí lẹ fẹ́ kó ṣe kò sí nǹkan tó fi ń rẹ́mọdé jẹ náà kí náà fi àgbà ṣe wọ́n fi ń rẹ́mọdé jẹ ni ṣùgbọ́n kan tí mo mọ̀ tí mo rí ń bẹ̀ tí inú tèmi ń dùn tí mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ orí mi àtẹlẹ́dàá mi àti gbogbo wa ta dúró tọ́pẹ̀ lọ́mọ Adéyẹmọ gẹ́gẹ́ bí bàbá wa Ọọ̀ni ṣe ṣe ní ìgbà tí Chief Ìgbòho lọ bá wọn tí bàbá gbá ọwọ́ mórí wọn pé wọ́n dúpẹ́ lọ́wọ́ orí wọn ẹlẹ́dàá wọn pé wọ́n jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ Ìgbòho kan fi sọ wọ́n lẹ́nu kan fi bú wọn ọ̀rọ̀ yẹn wé ọ̀rọ̀ kì síbẹ̀ I keep telling you ìwọ̀nba everybody lè sọ síta lè sọ síta èmi náà ń dúpẹ́ torí èmi báyìí wọ́n fi kọ́ mi lọ́rùn wọ́n lémi ni mò ń tì pa ẹ wo bàbá àgbàlagbà ṣé Ìgbòho kéré nú ayé kó tó jọ ìwà ni ó ń ro ń dún bàbá ni ó pọ̀ létí ó lówó lọ́lá ó níyì ó lẹ́yẹ ó lórúkọ kò wá ro gbogbo kinní yẹn irú wọn ni ò yẹ kó bá wa kó dá wa lóhùn kò ibi tí àwọn èèyàn ti fọ́ fún Ìgbòho nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́ lọ́sẹ̀ nǹkan tí kò yé yín nìyẹn ọ̀pọ̀lọpọ̀ yín believe pé bẹ́ẹ̀ Ògùn ló ṣe tí everybody feel love it no ó rí jẹ yó ó tún rí jẹ ṣẹ́kù ó ní connection yẹn níwọ̀n bá tiẹ̀ both home and abroad tó bá ní travelling òun ṣèyàn tó ṣẹ̀ṣẹ̀ máa sọ lójú visa káàkiri Ìgbòho ń wọ America from America wọnú Canada from Canada wọ Germany láti inú Germany wọ Holland from Holland wọ Sweden ó máa ń da gbogbo ẹ̀rù káàkiri á padà sílé kò like abroad lọ títí òṣèlú like òtútù ó ti like ilẹ̀ Yorùbá jù kó tó di bó join wa ni mò ń sọ yìí o
tó ń ta mọ́tò tó ń ṣe business ẹ̀ lọ́lẹ́lẹ́lẹ́ ó wá rí ó ti ní gbogbo àwọn kinní yẹn ẹni tí wọ́n fìwé pè tí wọ́n fi tìlù ti fún gbé dìde wá jókòó sí ìjókòó àgbà nínú pátì ni ẹ wá yẹmi sí bàbá nígbà tó wá lọ pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá ní ìdí àwa bá ẹ kò ro gbogbo àwọn nǹkan yẹn ó àbádàn ẹ ó gbé sílẹ̀ ó sì jẹ́ wa ní o ṣé irú ẹni yẹn ló yẹ kí ìwà tèmi máa kógun tì lé ní ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù Ọlọ́run ṣe rí orí social media yìí ẹlòmíì ò ní ìṣòro kó tó dórí social media ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí kò mọ nǹkan kan bẹ́ẹ̀ tó ṣẹnu ṣùtì sí ó ti padà kó tiẹ̀ kò mọbi tógun ti ń jà ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti gbójọjọ orí ẹ lọ ẹlòmíì ti kó lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ayé ẹlòmíì ti wá bàjẹ́ sí online débi wípé kò ní ayé láàárọ̀ wàá bá online lọ́sàn-án wàá bá online lálẹ́ wàá bá online kí ló ń ṣe ọ̀rọ̀ ọlọ́rọ̀ bí ọba lélẹ̀ yìí nǹkan ṣẹlẹ̀ sí ó ti fò fẹ̀rẹ̀ síbẹ̀ ó ti kó àwọn èèyàn jọ ó ti ń ganu sí ó ti ń rojọ́ ẹjọ́ kò wá ní sí ẹjọ́ tó lórí tó nídìí wọ́n wá sọra wọn di bàbàrà sí online doing rubbish and nonsense àsìkò tó yẹ kí wọ́n bọ́ síta kí wọ́n hàdí something meaningful mọ́nú ayé wọn wà ní nǹkan kan tó ń fẹ́ hàdí mọ́ meaningful thing sínú ayé wọn tó fẹ́ ṣe ju pé kó jókòó sí online kó máa rojọ́ ẹjọ́ tí ò lórí tí ò nídìí tí àwọn ọmọ aláìlára ìwọ fúnra lára tó lè fi ra èèyàn gàn irú ìwọ ló máa jókòó sí online tó máa lọ fẹ́ sọ̀rọ̀ sí Ìgbòho ìwọ tó jẹ́ pé bàbá ńlá kú bàbá ẹ̀ tó bá ní pé kó júwe ẹ̀ ìtìjú ò ní jẹ́ majority tí ò ní kọ̀rọ̀ rẹ̀ ló tẹ́ ní kọ̀rọ̀ rẹ̀ tẹ́ jámọ́ nǹkan kan tẹ́ ṣe ni yìí láàrin ẹgbẹ́ nínú ẹbí ládùúgbò ní society ẹni ègbé ni yín ẹ jókòó sí online ẹ máa ṣẹnu wọ́yọ̀wọ́yọ̀ ta ni yín ẹ̀yin tẹ́ ẹ̀ níran tẹ́ ẹ̀ ní kọ̀rọ̀ tẹ́ ẹ̀ lẹ́bí tẹ́ ẹ̀ lè fẹ́ bí yín yangàn gbẹ́bí yín jáde sí online mú brother wá síta kó jẹ́ ká sẹ́ẹ̀sì brother ẹ̀ mà are you stupid kó o tó ṣẹnu wọ́yọ̀wọ́yọ̀ sọ́mọdé yẹ mọ́ ó gbowó tó bá gbà mo ti sọ láìmọye ìgbà tí Ìgbòho bá gbowó tó láti gbà ó ti ṣiṣẹ́ tí ìwọ náà bá fẹ́ gbà ní kó sọ wàá ṣiṣẹ́ títí ẹni adẹ̀pọ̀ bàjẹ́ nínú movement kì í ṣe Ìgbòho nìkan mo ti sọ fún wa láìmọye ìgbà àwọn deputy bàbá tó o bá jẹ́ ìkan lára campaigner Yorùbá Nation tó bá rú ẹ lójú mo ti sọ láìmọye ìgbà mo tún ti ṣe voice note mo pe káàkiri gbogbo group ẹ lọ pe àwọn deputy bàbá torí mi ní sọ pé kẹ́ lọ máa da bàbá láàmú ló tẹ̀ pé níwọ̀n bàbá sì ń ṣiṣẹ́ wọn ẹ lọ pè wọ́n ṣùgbọ́n tẹ́rù bá ti wá ń bà yín tẹ́ lè lọ pé architect Akínọlá George àti K.M. Mọ́lá ẹ lọ kú ìwọ tó bá jẹ́ Yorùbá Nation campaigner tí mo ti ń sọ fún ẹ láti jọ pé architect Akínọlá ṣé kíni deputy bàbá ni nínú Yorùbá Nation àwọn ni wọ́n hold ẹ̀ ní Nàìjíríà Mr. K.M. Mọ́lá deputy bàbá ni àwọn náà wà ní international bóyá o wà ní Nàìjíríà bó wà labroad ń bì tí ọ̀rọ̀ Yorùbá Nation níbi tó dé dúró tó bá ń rú ẹ lójú tó nídìí mọ́ explanation tó rèèyàn tí ò bá wá lọ pé àwọn méjèèjì lọ kú torí kò séèyàn tó sọ pé dandandan Ìgbòho ni bí o ṣe jẹ́ ọmọ Yorùbá lẹ́yìn Ìgbòho ṣe jẹ́ ọmọ Yorùbá Ìgbòho ti ṣe wọn bá títí ẹ̀ ẹ̀yin tó kù ẹ múra àti wípé kó tó di àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ yín ni mo máa ń rí tẹ máa sọ wípé ẹ lágbára bíi ti Ìgbòho kì í ṣe Ìgbòho nìkan ló lágbára ẹ̀yin náà lè ṣe ẹ̀yin náà lè mọ̀ adẹ̀ ti wá sọ wípé ààyè ló sílẹ̀ gbaragada yẹ bóde ìwọ tó bá ní tírẹ̀sì tó gbé jẹ̀ ní tìdání tí ò ṣe irọ́ má wá sọ́dọ̀ mi tó bá jẹ́rọ́ ló gbé wá o èmi ò mọ̀ ṣe o I too love my people ju pé kí n parọ́ fún wọn mo ò dúró de love wọn ohun tọ́lọ́run tèmi rán mi ni ṣùgbọ́n tó bá gbé original dání tó fẹ́ jẹ́ ká ṣiṣẹ́ papọ̀ why not if not ṣùgbọ́n tó bá jẹ́ pé òrò epo fẹ́ wá fi scam ni ọmọ ti cast o torí èmi personally máa ń rún yà ẹ̀ ọlọ́run gbàbẹ́sìkì aláwàláì lẹ́yìn tó bá ti mọ̀ pé irọ́ ló fẹ́ wá pa ò ní ìkọ̀kọ́ ṣe torí wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí rally ibi tí gbé o ti mú nìyẹn wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí rally wàá kó wájọ àwa ti abroad á stream ẹ wàá lead ẹ bí Ìgbòho ṣe lead káàkiri àwa máa rí i pé yes wàá sọ̀rọ̀ bí Ìgbòho ṣe máa sọ̀rọ̀ bí ọmọkùnrin
kábíyèsí ilé kábíyèsí ibi tẹ́ ti fẹ́ lọ ṣe rálì wá lọ kí ọba yẹn ká lè mọ̀ wípé ọkùnrin tó ń sun rárá fọkùnrin akọ iṣẹ́ ló ṣe. olórí adelé yín tẹ́ ẹ wà gúnlẹ̀ sí Kútọ̀nù tó tún ná poison òun pẹ̀lẹ́ran tí ìwé ìgbélú ẹ̀ l'Amẹ́ríkà tó ti bàjẹ́ tí àárín òun àti ìyàwó ti ń bàjẹ́ báyìí tó ti wà stranded tó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. gbogbo ìgbà táwa ń pariwo Yorùbá nation ẹ bèrè lọ́wọ́ èso lórí adelé kábíyèsí wo ló bá sọ̀rọ̀ rí. oríjìnà ọmọ ọkọ Yorùbá wo ni wọ́n pè ẹ́ sí meeting conference tó bá wọn sọ̀rọ̀ politician àtàwọn ọba àti lára àwọn àgbààgbà mélòó ni olórí adelé yín bá sọ̀rọ̀ ẹ kàn ń tanra yín. Look at the situation. Ìgbòho kọ́ ni problem ẹ̀yin Yorùbá nation ẹ̀yin lẹ bàjẹ́. Ìgbòho dẹ̀ ni wá sọ wípé torí pé ti bàjẹ́ lẹ́yìn ìgbà tẹ́ bàjẹ́ láti bí 3 years ago lẹ ti bàjẹ́ ó tún dúró another 3 years. Another 3 years extra kó tó wá dìsí tó fi sílẹ̀ yìí tẹ́ wá sọ pé ó betray yín 3 years yẹn náà ṣe lẹ́sìn tún yín bú lọ o kò sórúkọ tẹ́ kì í pè tán o overrated o kò sí kinní kan tẹ́ kì í bú tán o. Ó wá dúró tán ó wo ilẹ̀ ó wo òkè ó wo ẹnu ọkọ̀ ó wo gbogbo everywhere pé náà kò sí mọ̀chì kò sí nǹkan kan mọ́. Àti láti ẹ̀kọ́ ni mo ti ń bẹ fún yín ní díẹ̀díẹ̀. Àti láti ẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ para yín kú tẹ́ fẹ́ kú sínsìn. Àti láti ẹ̀ ni mo ti ń gé fún yín with style ibi tí ọ̀rọ̀ ń lọ. Ṣùgbọ́n kàkà tó yẹ kẹ́ listen kẹ́ digest ẹ̀ àbí tó bá máa pè mí pé Àdárà nǹkan tó ń sọ kò yé mi ó dẹ̀ ṣàlàyé fún mi kí ló ń ṣẹlẹ̀. Àdárà ó ti kẹ́ tán. Àdárà ó ti gbowó lọ́wọ́ politician àwa mọ̀ tipẹ́tipẹ́ Tinubu ló ṣiṣẹ́ fún kìnìkan oníran ni ó ti gbowó politician náà ní tẹ́lẹ̀ ṣebí kìnìkan àsàmà fúfú ìyálà ìyá yín. Nǹkan tí mo sọ fún yín nígbà náà tẹ́lẹ̀ ẹ̀ gbọ́ ó kẹta ó jókòó on the fence ó ṣe gbogbo ẹ̀ òun ló wá jájo yín reality ẹ̀ ló wá wò yín lójú báyìí ẹ̀ ń wò lójú òun náà ń wò yín ẹjọ́ ń wora yín ẹ̀ wá fẹ́ kú ẹ̀ wá fẹ́ fi kanra mọ́ Ìgbòho láyé ààrẹ mi ò ní gbà á. Torí mo ti prepare mind yín láti last year or so or more than. Ọ̀pọ̀lọpọ̀ sì jẹ́ kẹ́ gbọ́ wọ́n ní Dara kò gbà fún Ìgbòho kò gbà fún bàbá Akíntóyè. Dara restructuring ló gbé dání kò sọ́jọ́ tí mo wá sọ̀rọ̀ restructuring fún yín níbí. Regional ni mo pariwo fún yín regional ni àwọn àgbààgbà pè mí sí àárín wọn tí wọ́n ṣàlàyé àwọn nǹkan kan tí kò yé mi fún mi. Tí wọ́n dẹ̀ sọ fún mi wípé bí ọ̀rọ̀ ṣe ń lọ lélẹ̀ bó ṣe ń lọ lélẹ̀ bó ṣe máa lọ lélẹ̀ bó ṣe máa lọ lélẹ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ la fẹ́ kó sọ àwọn nǹkan bẹ́ẹ̀ la fẹ́ kó sọ. If you are expecting me tí bá bọ́ síta tí mo wá ṣàlàyé ọ̀rọ̀ àbí lórí àwọn social video tí mo bá pass information tó bá expect pé kí n sọ wípé àwọn bàbá lágbájá àwọn kìnnì kan tàmẹ̀dù àwọn náà sọ wípé kí wá sọ ilé ọmọ wa pẹ́ mẹ́ gan-an. O lè mọ informant mi ò dẹ̀ lè mọ ibi tí information mi ti ń wá tèmi ni kí wọ́n pè mí kán fún mi ní information kí pàṣẹ sí yín tèmi láti wá ọ̀nà tí máa fi gbé kalẹ̀ tí òfin ní dá họ̀wọ̀wù sílẹ̀ ṣùgbọ́n máa ń dùn mí torí pé bá ṣe ń gbé kalẹ̀ majority ẹ̀ kì í digest ẹ̀ kì í understand nǹkan tí mo ti ń gé fún yín láti ìgbà yẹn ìsìn ó ṣẹ̀ṣẹ̀ wá ń yé yín ẹ̀ wá ń sunkún kí ló fa ẹkún kí ló fa ẹkún ṣí Sunday Adéyẹmọ Ìgbòho kò bá bàbá Tinubu jà ọmọ bàbá Tinubu ni ọmọ olódò ọdẹ ni. Fídíò yẹn dàgbà wọn fídíò ìdá. Olóyè Sunday Igboho bàbá Májàsọ́lá mo kí yín pẹ̀lú decision yín jẹ́ kọ́ àwọn èèyàn tì yín iṣẹ́ tí bàbá wa Olúbàdàn chairman gbogbo ọba lọ́yọ̀ state tí wọ́n ṣe ẹ jẹ́ kó yọ nígbà tẹ́ ẹ̀ sí ilé yín àtowó yín lọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé o àwọn ẹni bí wọ́n tún ṣe fẹ́ tì yín síta nísìnyí pé kí ló máa bá ìjọba jà wọ́n wá kú yín ni o Olóyè Sunday Igboho wọ́n fẹ́ kọ́ta yín kú kí gbogbo nǹkan tẹ́ jìyà tẹ́ jìṣẹ́ ṣe wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín ni o kò sẹ́ni tó bá ìjọba jà tó yé tó bá ìjọba jà tó wìn ní wọn ẹ ṣe ti sọ pé ẹ máa tẹ̀lé President Bola Ahmed Tinubu wise decision ni ẹ wo gbogbo àwọn tí President Bola Ahmed Tinubu tí wọ́n ṣe dáadáa fún láti bí commissioner bàbá oníṣòkòtò sófésófé tẹ̀ ń wò yìí Arẹ́gbẹ́ṣọlá ẹ mọ owó ọ̀rẹ́ tẹ máa yàn tẹ bá fẹ́ yan ọ̀rẹ́ tẹ bá fẹ́ yan ẹni tó máa ṣiṣẹ́ pẹ̀lú yín nítorí pé wọn ò fún wọn ní appointment ní first time. ìyẹn ò tiẹ̀ tí bàbá sófésófé ò tiẹ̀ kan àwa
ẹ fi ọmọ Adéyẹmọ sílẹ̀ kó decide life ẹ̀. Tí ìwọ bá wà pẹ̀lú ọkọ ẹ̀ àbí tó wà pẹ̀lú ìyàwó àbó dá wà ní tó jí tó jókòó tó plan ní pé jẹ́ ń gbégbá bí jẹ́ ń lọ bí iṣẹ́ jẹ́ ń lọ síbi business ni jẹ́ ń ṣe gbá jẹ́ ń ṣàwo tó wá sọ wípé Ìgbòho ò gbúdọ̀ ṣe tiẹ̀ ṣó ti rí pé ìkànnì ẹ̀ Ìgbòho ti gbọ́n mọ́ tinú ẹ̀ o ṣàmì ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé tẹ bá ti ń bọ̀ ẹ má gbàgbé capit ẹ mọ̀ pé mi kúkú láìkí káàpù náà ẹ ṣáà ti rí tọkọ mi báyìí èmi àtọkọ mi lájọ máa ń lo káàpù ẹ wọ́n mọ̀ pé mo fọ́ fún gan ẹ bá mi gba káàpù tèmi bọ̀ ọ̀nà ti pín sí mẹ́ta ò tí gbọ́ bó ṣe ń lọ lóní kókókókókó Ọlọ́run bàbá Tinubu ó yá máa ṣiṣẹ́ yẹn lọ Tinubu máa ṣiṣẹ́ yẹn lọ ọmọ olódòdó máa ṣiṣẹ́ yẹn lọ is the best candidate láti fèsì àwọn olóbùkù yìí àwọn ni the right person fún position tó wà nílẹ̀ stage tí Nàìjíríà wà kò sí candidate tó tún lè fèsì àwọn nọ́dánà bíi ti bàbá Tinubu gbàgbé lóòótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ó dín wà disappointed but at the same time àwọn nǹkan kan wà tí màá yẹn ń ṣe because Nàìjíríà ò rọrùn láti govern ẹ jẹ́ ká fèsì reality èmi dúpẹ́ lọ́wọ́ ara mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá àti bàbá àti gbogbo ẹ̀gbọ́n gbogbo ọmọlúwàbí family pátápátá gbogbo wa ta dúró ti Ìgbòho tá à jẹ́ kó kú mọ́ wa lọ́wọ́ tá à jẹ́ kán sí dé Kuje prison lẹ́wọ̀n tá à jẹ́ kí wọ́n dájọ́ life imprisonment fún torí tó bá jẹ́ wípé wọ́n dájọ́ life imprisonment fún tán dẹ̀ gbé lọ sí Kuje prison màá ti sá kúrò online Ọlọ́run mo lè má ṣe ṣó mọ́ láyé ẹ lè má padà rí mi mọ́ online àbẹ́ ẹ̀ mọ nǹkan tó fẹ́ jẹ́ ni ṣé ẹ mọ iye àwọn tó máa kú gan ni tí bá sọ máa dàbẹ́ ni pé mò ń parọ́ ṣe bẹ́ẹ̀ rí màámi kan tó pè lálẹ́ yìí sí àwọn ìyá yẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ tán lọ́ọ̀fù Ìgbòho bàjẹ́ tí wọ́n bá gbọ́ pé crane kan ṣẹlẹ̀ lásán mọ́ ti ń tọ́lẹ̀tì náà mọ̀tọ̀ àgbàlagbà ní old age ni ẹlòmíì wọ kó mà lọ́dún tó lọ bọ́ọ̀sì ilé wọn tó bá gbọ́ wípé wọ́n dájọ́ life imprisonment fọ́tà Ìgbòho lásán ẹ̀kan ìmájì iye ẹ̀mí tó máa lọ sí ẹ̀kan ìmájì iye àwọn ẹ̀mí tí nǹkan máa ṣe ṣé tá bá ti wá sí dé Kuje prison yẹn ìgbà yẹn ló máa ṣe Yorùbá nation bẹ́ẹ̀ ṣé inú Kuje prison ni kó ti wá ṣe Yorùbá nation fún yín because I don't get you anymore àṣé majority yín tẹ́ ẹ̀ pariwo free Ìgbòho àṣé ẹ fẹ́ freedom fún àṣé rọ́lẹ̀ ń pa ẹ̀rù yín bà mí o ṣé bẹ́yìn kan tiẹ̀ sọ wípé ẹ̀yin lẹ gbé Yorùbá nation dání ẹni àwa ò gbé dání ẹ̀yin kan lẹ gbé dání ẹ̀yin tẹ́ gbé dání ẹ bọ́ sóde ẹ bọ́ òde kẹ́ ẹ sọ̀rọ̀ yìí káwọn èèyàn gbọ́ nípa Yorùbá nation ẹ kóra jọ kẹ́ ẹ bọ́ síta láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ bọ́ síta ẹ ṣe rálẹ̀ ẹ ṣe oríṣiríṣi ẹ ṣe everything ṣùgbọ́n tẹ́ bá ti wá lè ṣe ẹ jẹ́ kí kẹ́kẹ́ kó parére mọ́ àti ọ̀rọ̀ gbogbo yín lẹ́nu no kẹ́kẹ́ mọ̀síkẹ́ àfẹ́lẹ̀ tí àrà bá fẹ́ pàjá mo dẹ̀ ṣe sọ fún yín mi ìdẹ̀ṣeré èmi ò ní time àti máa jump from one platform to the other most of the time tó bá share video sí mi mo lè máa wò kí n click on it bá wò kó gbé mi lọ sí channel bòmí àbí kíní you know ẹ fi Ìgbòho lọ́rùn lẹ̀ ẹ máa ṣe Yorùbá nation lọ lọ́dọ̀ wa ń bí Yorùbá land la gbé dání kóòtù òjìire ibi tí Ìgbòho bá dẹ̀ ti lọ báyìí lèmi tẹ̀lé lọ torí ó ti fi hàn mí wípé olótìtọ́ lòun ó rúure ló ṣe sọ rí kò sí ọmọ Yorùbá kan tó dìde tó kojú ìjọba Nàìjíríà tí ò tọ́kú lá tí kò kú tí ò tọ́kú lá tó ń pa ní gbogbo history Nàìjíríà the first person tí ò kú ò ní Ìgbòho ó rúure ó sọ̀rẹ́ ìwọ àtèmi dúró tì ayé àti ọ̀run dúró tì gbogbo nǹkan la fi dúró tì àti tú history kọ́ máa ẹ jẹ́ kó máa lo bẹ́ẹ̀ tí ẹ̀yà mìíràn tó bá ń fi Ìgbòho pa tó bá ń bú Ìgbòho ìwọ gẹ́gẹ́ bí ọmọ kóòtù ìwọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó o bá jó lórí ire ọmọ ṣó yẹ kó máa bá wọn wà ń bẹ̀ kó máa bá wọn bú kí ló rà ń gbà tí ò sanwó kí ló ṣe fún ẹ ṣé ẹ̀ṣẹ̀ nìkan lọ́ọ̀ fi ran ẹni ni orí pópònú ni ẹ mídíà àdúró tán fún un mo dẹ̀ dúpẹ́ wípé apariwo Ìgbòho títí apariwo ẹ̀ wọ Kuje prison orí social media láti jọ speak bá ti speak fún Ìgbòho làwọn mídíà míì speak fún Kanu Nnamdi wọ́n speak títí life imprisonment lọ́rọ̀ ẹ̀ padà já sí wọ́n sìn dénú prison ṣùgbọ́n àwọn wà pẹ̀lú ìyàwó wọn wọ́n lọ holiday wọ́n ṣe life wọ́n ṣe normal
Kánú nìkan ló wà ń Kújé. Cubana priest àti kí lorúkọ bọ̀bọ́ yẹn, gbogbo wọn yẹn, àwọn ọmọ Yíbò kàǹkàǹkà, gbogbo wọn ti campaign, gbogbo wọn ni wọ́n ṣe city boy movement tó ti lọ join Ṣèyí Tinubu. Ó rí àwọn bọ́ọ̀sì tí àwọn Cubana tó ṣí wọlé ni tó fẹ́ fi campaign fún Tinubu ni. Ibo ni Kánú wà? Prison. Ṣé gbogbo wọn yẹn ṣé wọn máa ṣe live wọn, ṣé wọn travel abroad, ṣé wọn ṣe wọn gba contract, ṣé wọn ṣe kinní pẹ̀lú ìyàwó wọn, ṣé wọn bímọ, ṣé wọn ṣe birthday, ṣé wọn lọ party, ṣé wọn kọrin, ṣé wọn ṣe everything, ṣé wọn máa sign contract lọ́tùn lósìn. Ẹni bá gọ̀ ló ń gbé kunu. Ó ti gbìyànjú tiẹ̀. Ẹ̀yin tó kù ẹ continue. Tó ẹ̀yin tèmi bí tá máa fàdágbà tó tè ní rọ̀ sílẹ̀ lé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Mi ní fi kankan nu yín ṣàwátì. Ẹ̀yin tèmi lórí TikTok, thank you o. Ẹ ṣé gan ni ẹ kú àdúró tì mí gbogbo ìgbà o. Àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́ ẹ darapọ̀ mọ́ wa ní next show wa. Mama, God bless you ma. Thank you for today's program ma. Bye. Good night. Ẹ̀yin tèmi àwa tí orí Facebook àti TikTok. Ẹ ṣeun o. Ibi tí a máa fi àdágbà ètò tè ní rọ̀ sílẹ̀ lé. Tẹ́ bá wá love mi, ẹ̀yin tẹ́ love mi. Ẹ̀yin ẹjọ́ èèyàn tó bá ẹjọ́ ẹ bá mute so that pé èèyàn kan. Ohun echo. Ohun echo. Okay. Sherry, when it comes to this Islam of a thing, I think it's high time tí àwọn governors nílẹ̀ Yorùbá tí wọ́n máa ní láti implement law against this act. Díẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ ní northern Nigeria nìyẹn. Òun ló di nǹkan tẹ́ pé wọ́n lè control mọ́lẹ̀ ni. Tí àwọn ọ̀pọ̀ imam bá fi lè máa jáde máa sọ pé kán pa èèyàn. Second nǹkan tó fi lè mú àwọn èèyàn kán máa sọ pé tábà sì lè ṣe sọ̀tàn Òṣogbo tó wọ́n ní pé tó bá sì lè follow kán pa ẹni yẹn. Wọ́n ti come out because the northerners have been doing this and they been getting away with it. And nothing has been done. Èèyàn tó bá ti pa ó lọ nìyẹn. So àwọn jihadists àárín Yorùbá, and I'm very sure most of them are not even Yorùbá people. Like only most of them Fúlàní ọkàn gbé nílẹ̀ Yorùbá tó lè sọ Yorùbá lẹ́nu ni. Wọ́n fẹ́ gbé nonsense wá sọ́dọ̀ wa. And ẹ mọ̀ pé ẹ̀yin àti other people náà ẹ̀ ń create awareness, which is a good thing. But I think it's high time our governors in Yorùbá land stand up against this nonsense. Tí wọ́n bá tètè stop ẹ̀, ó máa dípò máa bẹ̀ sí ní máa pa àwọn èèyàn even without Sharia law. Exactly. Because this thing is getting out of hands. It's getting out of hands. Any governor for crying out loud, you cannot do anything. Every day, not by Yarubo Sunile Yoruba. What a shame. And you have not done anything about it. And what about now? Won't keep quiet. Wọ́n bá ìyá arúgbó sùn títí ìyá arúgbó kú. Wọ́n tún ní kán wá gbókù, wọ́n ní kán mówó wá. Àwọn tó tún mówó lọ, wọ́n gbókù sílẹ̀, wọ́n tún kó lára wọn sílẹ̀, wọ́n ní kán lọ mú fẹ́jì wá. God, ẹ jẹ́ kí n tẹ̀gbẹ́ni dákẹ́. Àwọn kan wí tí máa ti ń gbọ́ lórí social media bó máa ń jẹ́ pé orí máa ń fọ́ ọ̀tá mi ni pé yóò wá sí wá di dàkúdà, wọ́n ti wá sọ wá di. Ṣé mo àwọn pípọ̀ wọ́n fẹ́ ní ọ̀tá balára débi pé àwọn èèyàn máa wá surrender? This is it. Ẹ jẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀ because this thing is getting out of hand. Thank you, ma. Màmá yẹn ní Èkìtì ló ti ṣẹlẹ̀ ní Adó, ìyá àgbàlagbà. Gbogbo àwọn àlàyé yẹn mo ṣe sórí àwọn social video. Wọ́n jí gbé, wọ́n dẹ̀ kó, wọ́n rí bọbọ màmá yẹn, wọ́n tó ẹ mọ bọ́n ṣe máa ń pọ̀ rìn. Àwọn olóbùkú tá ti fa wèrè mọ́ wèrè tán bá já sùn. Gbogbo ajá tẹ máa ń rí lọ́wọ́ wọn yẹn, ìyàwó wọn ni wọ́n kó bá sùn fàjá ni. Wọ́n ṣáà bá màmá yẹn sùn tí màmá fi páyín sábẹ́ wọn tó kú sábẹ́ wọn. Wọ́n wá tún pé àwọn fámìlì màmá wípé tọ̀ ìyá yín tán jí gbé o, àwọn tí bá sùn títí tí ó ti kú sí wọn lábẹ́ o. Kán mú owó wá o, 1.something million pẹ̀lú rice, pẹ̀lú egbògi olóró, pẹ̀lú drinks àti oríṣiríṣi ọṣà àkójọ síbẹ̀. Wọ́n ní kán máa kó bọ̀ lọ́dọ̀ wọn kó wá gbé òkú màmá wọn. Ìgbà táwọn tó fẹ́ lọ gbé òkú tán tún débẹ̀, wọ́n gbé òkú fún wọn. Wọ́n tún kó lára àwọn tó fẹ́ lọ gbé òkú, wọ́n tún kó wọn lẹ̀. Wọ́n ní pé ẹ̀yin tó kù ẹ máa gbókú lọ. Àwọn tó kó lẹ̀ yìí again o, ẹ ní láti lọ bá wọn mú virgin wá, obìnrin tó ti ìbásùn rí rárá. Ẹ lọ kó wọn wá kán tó release eléyìí. Ṣé ti rí ayé tá ń gbé sí? Ṣé ti rí situation tó délẹ̀ Káàárọ̀ Oòjíire? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ la sọ pé wọ́n ń bọ̀ wọ́n ti dé. Ṣé mọ̀ ipá ti gba Kwara bá ṣe pariwo títí nìyẹn. Wọ́n ti gba Èkìtì àti Oǹdó báyìí. Ìbàdàn ìyá tó bá sùn tọ́tún dúnbù ìyá nìbàdàn ẹ̀rántí. Ìyẹn náà mélòó la wá fẹ́ kà báyìí?
nílùú tó lọ́ba tó tó ní níjòyè. joyè. Ó sùn mi ò mí ìgbọ́rú eléyìí rí. Wọ́n ti gba Ondo state báyìí, wọ́n ti gba Èkìtì. Ibo ló kù? Ṣé bẹ́yìn náà rí yeye ṣe bẹ́ rí gẹ́gẹ́ bí nǹkan tí sísà mi Sùnbọ̀ sọ. Ẹ̀yin náà wo Oríyọmí tó ń gbẹnu sí máìkì tóun campaign tóun náà ń fọwọ́ sí ṣẹ̀ríà ń pé kinní kan. Ṣọ́rọ̀ ni ṣéyẹn náà jẹ́yàn gidi. Tọ́mọ gidi ni Oríyọmí. Ọ̀dọ́ ìyẹn kàn ṣeré lọ síbẹ̀ níná kò ní nǹkan tó fẹ́ kò lè wọlé náà ìyẹn ti ṣúọ̀ so gbogbo òṣì tó ń ṣe yẹn. Ṣé wá fẹ́ gbọ́ nǹkan kan wà tí mo wà highly disappointed pẹ̀lú ẹ̀ ní Ìbàdàn adàfún ṣé mo wí pé majority àwọn tó ṣe candidate tó ń campaign fún governorship race ṣàríà ni gbogbo wọn promise wọn ṣé ẹ̀yin ará Ọ̀yọ́ ń béèrè fún ṣàríà ni ṣé òǹgbẹ ṣàríà ń gbẹ̀yìn ni torí ṣẹbẹ rí bàbá Ṣítù yẹn náà wọ́n promise wọn wípé òun náà máa fún wọn ní ṣàríà tó bá ti dìbò fún un. Gbogbo nǹkan tó ń ṣe yẹn àwọn tẹ́lẹ̀ tó ń practice àwọn nǹkan yẹn àwọn gangan ní the real Muslims because èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí náà Muslim ní mi tẹ́lẹ̀ gbogbo dáadáa ló jẹ́ kí n kó family mi kúrò ń bẹ̀ gbogbo àwọn nǹkan yẹn prove ẹ̀ wà evidence ẹ̀ wà gbogbo nǹkan tó ń ṣe yẹn ló wà nínú Quran ó dẹ̀ wà nínú hadith so àwa Yorùbá ní ká kàn try ká kàn ṣọ́ra wa ká mọ bá ṣe máa lé wọn kúrò òun ṣe pé bóyá kíní ẹ̀ movement ni láti ẹ̀sìn Islam wà fún conquest ni wọ́n máa fi conquer ni wọ́n dẹ̀ máa fi grab land kan tó wà fún nìyẹn it's not a religion it's a political movement but àwọn scholars wọn kì í sọ fáwọn èèyàn ni wọn kì í ṣàlàyé fáwọn èèyàn dáadáa ni wọ́n máa ń cover àwọn kankan and that is the more reason tó fi sọ pé anybody tó bá ti fi Islam sílẹ̀ tán pa not because of anything torí gbogbo àwọn secret tó wà nínú Quran yẹn ni so ó kàn yẹ pé ayé social media táwọn à ń sìn so social media ti expose everything tó wà nínú Quran and everything dẹ̀ ti wà translated. téèyàn bá ṣe sì tó bá lóun ò ṣe mọ́ kó yẹ kó la ikú lọ. Islam ṣe rí nìyẹn. kó yẹ kó la ikú lọ ó lè dọ̀la báyìí kí olúwa. dúró dáwọn leaders wà gbọ̀sẹ̀ especially our youth a ní láti dúró dé wọn. bọ̀ àwa. kàn tẹ̀ kọ́kọ́ flush àwọn Fulani out of Yorùbá land no that is the only thing tó lè help wọn. ṣe ráwọn leaders wa yìí wọ́n gbàbọ̀dẹ̀ fún wa o. mo mọ nǹkan tó ju wá rí kó tó di pé mo kúrò ní north níbi kan tán ti sọ north dá lórí ọ̀rọ̀ rẹ̀ lójọ èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí north náà bí mi sí rẹ̀ mo dàgbà sí kó tó di pé mo kúrò Nàìjíríà. even mo yẹn sọ fún yín ìyàwó mi àtọmọ mi ṣì wà Nàìjà. òun ṣe ọ̀rọ̀ pé nǹkan tó gbòòrà rárá ẹ̀sìn Islam ẹ̀sìn ìpànìyàn ni gbogbo ẹ̀ ló wà nínú Quran ẹni tí ò bá ti believe lórí ideology Islam ẹ pa ẹni tó bá ti fi Islam sílẹ̀ ẹ pa àwọn tí wọ́n bá dẹ̀ tí wọ́n succumb ara wọn ẹ mú wọn kẹ́ gba ransom lọ́wọ́ wọn gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ wọ́n ṣe pé bóyá à ń ba Islam jẹ́ Ismail lórúkọ rẹ̀ ní Muslim ní kówé ẹ̀yẹ wo ìkan náà tí mo tún rí nírọ̀lẹ́ yìí ó náà wọ́n wà nínú ẹgbẹ́ kan bóyá gunshot tàbí shotgun náà pé àwọn Muslim kìíní yẹn ó jáde lọ́sàn-án yìí ló bá rí woman kan gbà tó rí woman yẹn ń kiri woman yẹn fi ìjáàbò borí ó wá ń kiri ló bá ní máa yẹn bá débẹ̀ ló bá ní woman ẹ̀ ń kiri ní ọ̀sán àwẹ̀ ẹ̀ ń kiri oúnjẹ ní ọ̀sán àwẹ̀ NGO náà àwọn dẹ̀ fẹ́ fún yín ní 50,000 ní ọgbọ̀n tìgbà tó ti jẹ́ ń kọ́ pé ẹ̀ ń kiri ní ọ̀sán àwẹ̀ 20,000 náà wọ́n máa fún yín ó bá dẹ̀ fún woman yẹn ní 20,000 nítorí pé wọ́n ń kiri ní ọ̀sán àwẹ̀. ṣé kó má ṣiṣẹ́ ni ṣé téèyàn bá ń gbàgbọ́ ní kéèyàn má lọ bí iṣẹ́ ni. ṣé kinní yẹn tó bá yẹ kójú po fírí ni instead tó fi fún ẹ mọ̀ pé àárín ọjà ló ti ṣe kinní yẹn táyé pé bí ojú tó po fírí ni wọ́n lè gba ẹrù yá yẹn kan dànù kan tó nà yá yẹn ọkàn pa. it is true àwọn fídíò yẹn ó ṣẹlẹ̀ ní northern part of Nigeria o nǹkan tẹ́ ẹ̀ sọ yìí ó ṣẹlẹ̀ ní northern part of Nigeria. ọmọ yẹn ló ń kọjá níwájú mosque wọ́n wá ní pé òun fẹ́ lọ tailor lọmọ yẹn ó dà kó fẹ́ lọ ra materials tó fẹ́ fi ṣiṣẹ́ wọ́n wá ní pé ṣé kò rí pé wọ́n ń kírun lọ́wọ́ ni ó ṣe máa jáde nínú àwẹ̀ wọ́n dẹ̀ na ọmọ yẹn wọ́n mú lẹ́sọ̀ wọ́n na ọmọ yẹn gan pé wọ́n embarrass ọmọ yẹn gan torí pé ó kàn ń rìn lọ ní títì lásán
anyway ẹ mọ̀ kọ́ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ religion sílẹ̀ torí lọ́dọ̀ ti wá níbí àjàjà ẹ̀sìn tá bá ní ká máa treat ẹ̀ lọ bó ṣe ń lọ yìí ó máa deep jù báyìí lọ ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ religion sílẹ̀ ẹ jẹ́ ká padà sí orí àwọn nǹkan tí à ń sọ ẹ mọ̀ yìí pé lọ́dọ̀ ti wá níbí èmi ò jàjà ẹ̀sìn mi ò ní religion kankan tí mo fẹ́ condemn for anybody but àwọn attitude táwọn èèyàn complain yìí ó kù díẹ̀ káàtó ní ẹ̀sìn Islam ẹ tú ẹ̀sìn kọ àwọn àdìtì tó wà ńbẹ̀ tí ò bá ìgbà mu ọ̀pọ̀lọpọ̀ kan tó wà nínú àdìtì ló ti bá ayé ìgbà tó ojú dí ló ti bá lọ ẹ tú mí nǹkan tó bá ayé ìsìn mu nǹkan tẹ́mi máa sọ ńbẹ̀ nìyẹn now bí mo yẹn ṣe àlàyé lọ lẹ́ẹ̀kan wípé nínú fídíò short video yẹn ẹ rí tí wọ́n fẹ́ àtàkì bàbá Tinubu ńbẹ̀ lẹ́yìn ìgbà yẹn ni wọ́n plan coup wípé wọ́n fẹ́ gba ìjọba mọ́ lọ́wọ́ kódà lára àwọn ọmọ Ìgbò bóyá ọ̀pọ̀lọpọ̀ yín gbọ́ there was a guy tó jẹ́ ìkan lára àwọn ọmọ Ìgbò tó jẹ́ Nollywood tó ń ṣe movie ó wà lára wọn tó fẹ́ plan coup láti gbàjọba lọ́wọ́ Tinubu you understand ìyẹn tún lọ òun ni ti ọ̀rọ̀ olóúnjẹ dé ibi tẹ́mi wá ń lọ lélẹ́yìí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ni wọn ò láìkì bàbá Tinubu èmi personally bí mo ṣe máa ń sọ kò sí nǹkan kan tí wọ́n ṣe fẹ́mi ju ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjíire ipe ẹ̀yin dẹ̀ ní ẹ̀yin àgbà tó wà lásìkò yìí tí Ọlọ́run tó ní ilẹ̀ tó gbà fún bàbá Tinubu tó bá sọ̀rọ̀ nípa kéèsì nípa ilẹ̀ Yorùbá ẹ jẹ́ a fi tẹ̀gùn sí ká minus ẹ̀gọ̀ kúrò ń bẹ̀ bàbá Tinubu ló ń pàṣẹ lọ́wọ́ Ọlọ́run àti ìrí ẹlòmíì kankan ọ̀pọ̀lọpọ̀ tí mo rí bá sọ̀rọ̀ wọ́n jẹ́ kó yé mi pé bàbá Tinubu ti dẹ́rù bá everybody jù nílẹ̀ Yorùbá ó ti kó wọn láyà jẹ ó wà lára nǹkan tó ṣe hate ok ẹ wá jẹ́ àgbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ ibi tí ọ̀rọ̀ wa wá dé dúró nísìnyìí a fẹ́ dá dúró àwa kan ò fẹ́ ká dá dúró àwa kan fẹ́ ká dá dúró àwọn kan ní kò tí ì yá àwọn kan ní àsìkò yìí gangan ni ó wá ti yá kò wá tí ì yá yẹn ìyẹn kọ́ sì ní kéèsì báyìí wọ́n sìn situation tá a wà lọ́wọ́lọ́wọ́ sìn nínú Nàìjíríà ǹjẹ́ à ń le bá ǹjẹ́ ó jọ ń yé ìwọ àti èmi ǹjẹ́ ọmọ Yorùbá ní plan tá a bá lọ kó gbogbo plan sí gbogbo egg wá sínú basket kan ṣé omi ò ní tẹ̀yìn wọ̀gbí ilẹ̀ káàárọ̀ òjíire ìdí ni wípé there was a video that came out yesterday somebody shared that video with me èmi náà dẹ̀ fi gbé sí orí àwọn social video tí mo máa ń ṣe ní inú àwọn video it was a very long one but mo cut àwọn àárín ibi tí ó lè níwọ̀nba tí a fi máa understand the analysis bàbá yẹn ni wípé wọ́n ní Sharia constitution